ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wà ní kanna amóhùnmáwòrán BGI TV. ìròyìn àgbáyé ló ń dé sí ti ìgbọ̀nyín ká tún mú ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹgbọ́ kókó inú ìròyìn náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti sọ di mímọ̀ pé àbádòfin àtúnṣe owó orí ni yóò máa ṣe ìdáàbòbò fún àwọn ènìyàn tí ìṣẹ́ àti òṣì bá fẹ́ra. Gbajúgbajà olórin tàkasúfè Davido ló ti sọ di mímọ̀ pé ohun tó kù fún orílẹ̀-èdè Nàìjíríà báyìí ní láti ní adarí rere. Àwọn ẹgbẹ́ Fúlàní ni wọ́n ti ronúpìwàdà láti ṣe ìkìlọ̀ fún àwọn ọmọ ẹgbẹ́ wọn wípé kí wọ́n má dàbàrú èrè oko mọ́ fún àwọn àgbẹ̀. Ọmọ ọdún mẹ́sàn-án kan ni ó ti sọná sí ilé bàbá rẹ̀ ní ìpínlẹ̀ Kwara. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè, àwọn ènìyàn lórílẹ̀‐èdè Chad ni wọ́n ti sọ dímọ̀ pé àwọn kò fẹ́ àwọn ọmọ ológun orílẹ̀‐èdè France mọ́ ní ìlú wọn. Lẹ́ka ìròyìn eré ìdárayá, agbábọ́ọ̀lù obìnrin fún orílẹ̀‐èdè Nàìjíríà Olúmọ̀nù ni ó ti sọ dímọ̀ pé àwọn gbọ́dọ̀ jáwé sóbì láti máa ṣe dáadáa níbi ìdíje ọlọ́kọ̀-ò-jọ̀kan. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Má gbàgbé láti darapọ̀ mọ́ lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Ọ̀tàláwí Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀_22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ Nàìjíríà lórí YouTube. Ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa wò lọ́lọ́kọ̀-ò-jọ̀kan bí a bá ṣe múlẹ̀. Bákan náà yìí ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí lórúkọ tèmi. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti sọ di mímọ̀ pé àbádòfin àtúnṣe owó orí èyí tí ó wà lọ́dọ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ni yóò máa ṣe àwọn nǹkan bí ètò ìdáàbòbò fún àwọn ènìyàn tó kù díẹ̀ káàtó fún ní orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ni àbádòfin náà yóò máa mú nǹkan rọrùn fún àwọn olókòwò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí ó mẹ́nuba ọ̀rọ̀ yìí ní ìlú Òṣogbo náà ni ẹni tí ń ṣe adarí àgbà fún àjọ ìlanilóye NOA ti orílẹ̀-èdè Nàìjíríà, ẹni tó orúkọ rẹ̀ jẹ́ Malam Nari Isa. Níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé yàtọ̀ sí wípé àbádòfin yìí yóò máa wọ́gi lé àwọn nǹkan kan, bákan náà ni àbádòfin yìí yóò máa jẹ́ kí àwọn nǹkan ní ìdàgbàsókè ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá sọ di mímọ̀ sí ìwájú pé àbádòfin yìí ni yóò jẹ́ kí àwọn èèyàn kan máa rí iṣẹ́ ṣe àti wípé yóò mú ìrọ̀rùn bá àwọn olókòwò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá sọ di mímọ̀ sí ìwájú wípé eléyìí ni òun fẹ́ fi kún ọ̀rọ̀ èyí tí òun sọ ní pé kí ìjọba àpapọ̀ kí wọ́n gbìyànjú láti rí pé àbádòfin yìí ó wá sí ìmúṣẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Tó bá sì wá sí ìmúṣẹ lórílẹ̀-èdè Nàìjíríà, ènìyàn tí kò rí owó pọ̀ pa lórí ọjà rẹ̀ á tún máa rí owó tó ṣe bẹ́ẹ̀ tó pọ̀ tọ́jú nígbà tí tó bá san owó kékeré lórí àbádòfin àtúnṣe owó orí lórílẹ̀-èdè Nàìjíríà. Ó wá sọ di mímọ̀ pé eléyìí tí ń ṣe àbádòfin náà ni wọn kò ṣe àgbékalẹ̀ rẹ̀ láti fi ẹ̀rù pa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí kò ṣe láti rọ̀ wọ́n lẹ́rù. Ẹni tó jẹ́ gbajúgbajà olórin tàkasúfè David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido ni yóò ti tẹnu mọ́ ipa pàtàkì láti ní adarí rere ní orílẹ̀-èdè Nàìjíríà láti mú orílẹ̀-èdè Nàìjíríà máa lọ sí iwájú àti ní ilẹ̀ adúláwọ̀. Ẹni tí ó mẹ́nuba ọ̀rọ̀ yìí níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ kan tó wáyé lọ́jọ́bọ̀ Thursday àná, níbẹ̀ ni ó ti sọ di mímọ̀ wípé ní èròǹgbà tí òun lórí ọ̀rọ̀ bí nǹkan ṣe rí lórílẹ̀-èdè Nàìjíríà, òun máa sọ di mímọ̀ wípé láti ní ìlọsíwájú ní orílẹ̀-èdè kan wọ́n gbọ́dọ̀ ní adarí gidi ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní a kò lè lọ sí iwájú tí kò bá sí adarí tó dára ní orílẹ̀-èdè kan, èyí tí ó sì ṣe pàtàkì. Ó wá sọ di mímọ̀ pé lásìkò tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bá ti ṣetán tí wọ́n láti ṣe ìpinnu lọ́wọ́ ara wọn, ohun tí ó kù náà ni àwọn adarí tí wọn kò ní ìran, èyí tí ó sì lè wọ́gi lé ìdàgbàsókè orílẹ̀-èdè kan. Gẹ́gẹ́ bí ó ti ṣe wá sọ di mímọ̀ pé tí a bá lọ káàkiri orílẹ̀-èdè àgbáláyé rí pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti pọ̀ níbẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ ọ̀rẹ́ rẹ̀, àti wípé òun rí eléyìí gẹ́gẹ́ bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń wòye wípé àwọn kò ní adarí rere lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ àwọn darandaran kan tí a mọ̀ sí
Kakran tó jẹ́ ti àwọn Fúlàní ni wọ́n ti pe àwọn èèyàn wọn tí wọ́n jẹ́ Fúlàní sí àkíyèsí láti dẹ́kun àti máa bá èrè oko àwọn àgbẹ̀ jẹ́ láti fi ààyè gba àlàáfíà àti bíbá ara ẹni ṣe nípa ti ohun tó máa mú àlàáfíà bá ìlú. Ẹgbẹ́ yìí ni wọ́n fi eléyìí léde láti ẹnu ẹni tí ń ṣe ààrẹ wọn nígbà tó sọ di mímọ̀ nínú àtẹ̀jáde tó wáyé lọ́jọ́ Ẹtì Friday òní. Ó sọ di mímọ̀ pé láti gbọ́ ara ẹni yé àti láti máa bá ara ẹni lò nípa ti àlàáfíà àwọn gbọ́dọ̀ ṣe àwọn nǹkan tí ó bá òfin mu gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ wípé àwọn àgbẹ̀ wọ̀nyí ni wọ́n ń pèsè èrè oko fún àwọn ènìyàn. Àwọn ò tún gbọ́dọ̀ máa ṣe àwọn nǹkan tí yóò máa dábàá kúrò iṣẹ́ ọwọ́ wọn àti ìgbìyànjú wọn láti rí pé ètò ààbò oúnjẹ ó wà lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí ń ṣe ààrẹ wọ̀nyí ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wọn tí ń ṣe Fúlàní ní pé kí wọ́n tẹ̀lé òfin kí wọ́n má sì tàpá sí òfin nípa ṣíṣe ohun tó yẹ kí wọ́n máa ṣe nípa ti dídá ẹran àti àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe bíi ti ọmọlúwàbí lọ́dọ̀ àwọn àgbẹ̀ lásìkò tí wọ́n bá ń da ẹran wọn. Ó ní lápapọ̀ eléyìí lè mú àyípadà ní rere wá láàrin àgbẹ̀ àti àwọn Fúlàní. Ọmọdékùnrin kan ẹni ọdún 9 ni ó ti sọ iná sí ilé bàbá rẹ̀ ní ìlú Ìlọrin tí ń ṣe ìpínlẹ̀ Kwara nígbà tí ó ṣeré pẹ̀lú ìṣáná lọ́jọ́bọ̀ Thursday àná. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ni ó wáyé ní agbègbè kan tí wọ́n pè ní Mandate Housing Estate ìlú Ìlọrin níbi tí ilé oníyàrá 3 ti fẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ìpalára látàrí ìṣẹ̀lẹ̀ náà èyí tó wáyé láti ọwọ́ ọmọ náà. Agbẹnusọ fún àjọ iléeṣẹ́ panápaná Hasan Adékúnlé ló sọ nínú àtẹ̀jáde lọ́jọ́ Ẹtì Friday òní wípé iná yìí ló wáyé láti ọwọ́ ọmọkùnrin ẹni ọdún 9 níbi tí ó ti ń ṣeré pẹ̀lú ìṣáná. Ibi tí ó ti tàn ló ṣe bẹ́ẹ̀ ló kan lu ibùsùn èyí tí ó fi gbà náà. Ó wá rọ gbogbo àwọn ará ìlú láti ṣe ohun tí ó yẹ kí wọ́n ṣe nípa ti ètò ààbò lóòrèkóòrè pàápàá jùlọ ní lásìkò tí àwọn ọmọdé bá wà ní ìsinmi láti bí ilé ẹ̀kọ́ wọn. Ó ní kí wọ́n máa ṣe àmójútó àwọn wọ̀nyí dáadáa. Bákan náà ló gbà wọ́n lámọ̀ràn wípé kán mú àwọn nǹkan tí ó lè yọrí sí ìpalára kúrò níbi agbègbè àwọn ọmọ kéékèèké nígbà tí ọdún Kérésìmesì ń súnmọ́lé yìí. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè àwọn ọmọ orílẹ̀-èdè Chad ni wọ́n ti ń fi ẹ̀hónú hàn nípa ti bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé àwọn kò fẹ́ rí àwọn ọmọ ológun orílẹ̀-èdè France mọ́ ní orílẹ̀-èdè wọn gẹ́gẹ́ bí àwọn aráabí yìí ti ṣe rọ́lu ojú títì pẹ̀lú pátákó lóríṣiríṣi láti máa sọ di mímọ̀ lókèèrè ní pé àwọn kò fẹ́ orílẹ̀-èdè France mọ́ ní orílẹ̀-èdè wọn. Wọ́n ní lẹ́yìn ọdún 60 tí wọ́n ti jọ ń bá ara wọn bọ̀ àsìkò ti tó láti yọ̀ǹda orílẹ̀-èdè France bí wọ́n máa bá tiwọn lọ nípa ti àwọn ọmọ ológun àti àwọn nǹkan tí wọ́n ṣe ní orílẹ̀-èdè náà. Ẹnìkan tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ tó jẹ́ akọ̀wé sí ìgbìmọ̀ àwọn mùsùlùmí kan ló sọ eléyìí di mímọ̀ wípé àwọn fi eléyìí hàn pẹ̀lú àlàáfíà torí pé àwọn kì í ṣe ọ̀tá orílẹ̀-èdè France. Orílẹ̀-èdè France náà kì í ṣe ọ̀tá àwọn orílẹ̀-èdè Chad ṣùgbọ́n ohun tí àwọn fẹ́ ni pé a fẹ́ jẹ́ kí àwọn aláṣẹ orílẹ̀-èdè wa kí wọ́n bu ọwọ́ lu ohun tí à ń béèrè fún yìí láti jẹ́ kí orílẹ̀-èdè France kí wọ́n fi wá lọ́rùn sílẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ níbi ìwọ́de náà. Lẹ́ka ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù obìnrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Ifeoma Onumonu ni ó ti tẹnumọ́ ọ̀rọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ni wọ́n ní ọ̀pọ̀ ohun tí wọ́n máa sì ṣe láti rí pé wọ́n jáwé olúborí níbi àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan bó tilẹ̀ jẹ́ pé wọ́n fi ìdí rẹmi sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè France gẹ́gẹ́ bí ó ti ṣe wáyé ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn níbi tí wọ́n ti mọ̀ wọ́n pẹ̀lú àmì ayò 2-1 agbábọ́ọ̀lù wájú fún ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin Montpellier ẹni tí ó gbá góòlù ọ̀yọ̀ kan ṣoṣo náà wọlé fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Falcons níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà ni ó ti wá sọ di mímọ̀ wípé ìfẹsẹ̀wọnsẹ̀ tí àwọn níyìí ni àwọn kò ṣe dáadáa tó látàrí pé ìgbáradì méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ní àti wípé eléyìí kò ní ṣe pẹ̀lú bí àwọn ṣe gbá bọ́ọ̀lù sí lórí pápá. Wá sọ di mímọ̀ pé kí àwọn tún lè jáwé sóbì lọ́jọ́ iwájú àwọn gbọ́dọ̀ jáwé sóbì láti máa ṣe dáadáa
fún orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ló sọ di mímọ̀ pé àwọn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ìgbáradì fún ìdíje ilẹ̀ adúláwọ̀ WAFCON èyí tí yóò máa wáyé ní ọdún tó ń bọ̀ tí àwọn bá fẹ́ ṣe dáadáa níbi ìdíje náà. Bí ó ti mọ rèé tó ìròyìn àgbáyé láti kọ́ni amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹgbọ́ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti sọ di mímọ̀ pé àbádòfin àtúnṣe owó orí náà ni yóò máa ṣe ìdáàbòbò fún àwọn èèyàn mẹ̀kúnnù lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó jẹ́ olórin tàkásùfé Davido ló ti sọ di mímọ̀ wípé ohun tó kàn fún orílẹ̀-èdè Nàìjíríà báyìí ni láti ní adarí gidi. Bákan náà àwọn ẹgbẹ́ Fúlàní ni wọ́n ti bára wọn sọ̀rọ̀ ronúpìwàdà wípé kí wọ́n yé dabarú àwọn èrè oko mọ́ fún àwọn àgbẹ̀ láti fi ààyè sílẹ̀ láàrin ìlú. Ọmọ ọdún 9 kan ni ó ti sọná sí ilé bàbá rẹ̀ ní ìpínlẹ̀ Kwara. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèèrè àwọn ọmọ orílẹ̀-èdè Chad ni wọ́n ti gùnlé ìwọ́de ìfẹ̀hónúhàn láti rí wípé àwọn kò ní nǹkan ṣe mọ́ pẹ̀lú àwọn ọmọ ológun orílẹ̀-èdè France. Lẹ́ka ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà obìnrin Ifeoma Olúmọ̀nù òun ló ti sọ di mímọ̀ wípé àwọn gbọ́dọ̀ jáwé sóbì láti máa ṣe àṣeyọrí níbi ìdíje lọ́kọ̀ọ̀jọ̀kan bó tilẹ̀ jẹ́ pé wọ́n pàdánù sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin orílẹ̀-èdè France. Bí ó ti mọ rèé fún ìròyìn àgbáyé láti kọ́ni amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Òtàláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀_22, lórí YouTube àbá gbàgede ìmọ̀ Nàìjíríà lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé náà kò ní jù báyìí lọ. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àgbáyé wá sí etí ìgbọ̀nyín. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá. Àwa làwọn máa ṣe nǹkan ní ṣe wá o. Ilé ìlú kàbìtì.